owó lẹ fẹ́ máa gbọ́ o. Àlùjọ FM owó lẹ fẹ́ máa gbọ́ o. Owó lẹ fẹ́ máa gbọ́ o. Àlùjọ lẹ fẹ́ máa gbọ́ o. Àlùjọ FM òun lẹ fẹ́ máa gbọ́. Bàbá ni Àlùjọ FM lẹ fẹ́ máa gbọ́. Àlùjọ FM iwájú la wà lókè lẹ̀yẹ ń fọhùn. Ọ̀rọ̀ àgbàdé o, ètò alálùbáríkà yìí dé o, látọwọ́ ọmọ yín Ayọ̀mídé o, atọ́kùn ètò yìí rè o, ọ̀rọ̀ àgbà. Ọ̀rọ̀ àgbà, ọ̀rọ̀ àgbà, ọ̀rọ̀ àgbà, ọ̀rọ̀ àgbà, ọ̀rọ̀ àgbà, ọ̀rọ̀ àgbà. Ìbọn lọ́wọ́n ọba mi. Ọba mi tó láyé, ọba mi tó lọ́run. Elédùn tó máa rí ibà rẹ o. Nípa àṣà ilẹ̀ wa. Ọ̀rọ̀ àgbà bí ó ṣe lówùrọ̀, á ṣe lọ́jọ́ alẹ́ o. Ọ̀rọ̀ àgbà rẹ o, ẹ wá tẹ́tí kẹ́gbọ́. Àyìndé yín dé lórí ètò tòní. Síkírù lèmi ń jẹ́ ọmọ Adékọ́lá. Ọmọ Ìkòròdú ọ̀gá ọmọ ìlúkú mẹ́dẹ́mẹ́dẹ́ Malẹ̀ Áfẹ́lẹ̀jà. Ọmọ aṣàlìjẹ̀jẹ̀ bẹ́ẹ̀ tí òróbìnrin bí ogún bí ọgbọ̀n àyàwó ń bẹ ńlé o. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ̀yin tàyìndé, ẹ̀yin tó ọmọ Adékọ́lá. Mo kí yín o. Àkú ọjọ́ Monday tòní ọjọ́ ajé yóò fi lé gbogbo wa ṣe bùgbé. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Ètò tòní yóò mì káàkiri gbogbo àgbáláyé. Torí pé ọ̀rọ̀ kan jó wùnùwùnù láàrin àwọn olórin ọ̀gá olórin méjì tí kan jọ̀gá ńlá tọmọ ọ̀ṣẹ́ rẹ̀ ń jẹ́ àpèsè ọ̀la ìyẹn Táyé Currency ọmọ Adébísí. Àní gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí pátápátá látòrí Facebook ẹ bá ń share dáadáa, ẹ̀yin tèmi lórí Black Cap ẹ bá ń tẹ̀ síwájú ẹ share dáadáa. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Alhaji Pasuma Wonder ọ̀gá ńlá Fújì ọmọ ìyàwó Ànábì, gbogbo ẹ̀yin olólùfẹ́ Táyé Currency, ẹ̀yin ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé ẹ bá ń share ètò yìí dáadáa. Màá sọ̀rọ̀ ọ̀rọ̀ yóò bọ̀ ọ́. Gbogbo Pasuma fans club ká pátápátá, ẹ̀yin ti Èkó, ẹ̀yin ti Ìbàdàn, ẹ̀yin t'Abẹ́òkúta, ẹ̀yin t'Òṣogbo níbo lẹ́wà, ẹ̀yin ti ìlú Ìṣẹ́yìn níbo lẹ́wà, ó yẹ ṣí ètò yìí dáadáa. Alọ́rọ̀ Alhaji Pasuma Wonder pẹ̀lú Alhaji Táyé Currency, ọ̀rọ̀ yìí ń fò káàkiri lórí social media, ó ti wá di wọ̀ ńlá báyìí. À ń mẹ́nu bọ̀rọ̀ yìí wẹ́lẹ́wẹ́lẹ́.